Ose. Ohun ọdẹ ìṣe. Ose. Ohun ọdẹ ìṣe. Aṣògùn àrò. Orúkọ mi yóò yè. Ajá ọdẹ náà wálé o. Àṣẹ. Ó kọ yín ti jẹ́. Orúkọ mi ni Olóyè Musbaudeen Taofeek, tí mo jẹ́ akọ̀wé ọdẹ Àgbérire. Àgbérire. Nílùú wo la wà yìí? Ìlú Aókéké la wà yìí. Ọ̀dà nípínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ kọ́ sí ọdẹ yìí? Ta ló kọ́ yín? Ta ló ga yín? Ta ló ṣe freedom fún yín? Mo lè pe mo kọ́ náà ni. Ta ló ga yín? Ní bàbá mi gan-an ìsọdẹ ọdẹ wù mí. Ta ló ga yín? Àwọn bàbá mi kan wà ládùúgbò, mo ṣàtìmọ́rí ẹ̀ tí wọ́n máa ń lọ, tí wọ́n máa ń bọ̀, àwọn tí ò tó mi, àwọn kálukú ọmọ kíní náà wu èmi náà. Mo wá lọ bá bàbá mi kan, bàbá Yusufu Àmùdá, tí wọ́n ń pè ní bàbá Kọ́tárọ́. Wọ́n máa ń lọ sórí òkè dáadáa, wọ́n máa ń pàgálà pàtúkù, wọ́n sì fi dọ́ọ̀mù fọmọ wọn pàtúkù kalẹ̀, tí wọ́n ṣe dáadáa. Bàbá náà ti jáde láyé báyìí o. Bàbá iṣẹ́ ọdẹ ìwú mi. Èmi náà fẹ́ máa ṣe. Èmi náà fẹ́ máa ṣe. Ní kò sí láburú ń bẹ. Wọ́n bá wá bàǹkà fún mi. Bàbá táwọn èèyàn bá ń lọ bí ọ̀sán, á lọ. Bá ń lọ bí ọ̀sán, á lọ. Ìjọ tí mo kọ́kọ́ lọ fúnra mi lọ́sàn-án, mo tàbọn sọ́kẹ̀rẹ̀. Ìyìn lọ́kẹ̀rẹ̀ tí mo tàbọn sí. Tí èèyàn bá tàbọn sẹ́ran, tí ìbọn bàbá àìdàkẹ́rí kó sá lọ. Kó sá lọ. Tàbí kí ó kọ́ bọ́lẹ̀. Mi ò rí nǹkan kan. Ọba kì í ṣe ẹnìkan náà. Wọ́n mọ tàbọn sọ́kẹ̀rẹ̀ nǹkan, wọ́n ní kí n sùn bẹ́ẹ̀. Bàtà dé bẹ́ẹ̀, wọ́n rí bí àwọn àfún kékeré lára kínní. Àṣìbọn ti jẹ́ ọ̀kẹ́rẹ́ tán. Wọ́n ní dájúdájú. Ọwọ́ rẹ̀ fẹ́ rorò. Yóò ti bẹ̀, èmi náà sì bọn fúnra mi. Àjọ ń lọ, bàbá lọ bí ọ̀sán. Tí n kọ́kọ́ ìbí ọ̀sán tá a lọ, nínú àwọn ìgbé ọ̀sán tá a ń lọ, mo sì bá ọlọ́dẹ mi, Yakubu Adio. Àjọ lẹ̀ bí ọ̀sán lọ́jọ́ kan. Ọlọ́dẹ mi wádìí sìn. Àjọ lọ gbé ọ̀sán lọ́jọ́ kan. Ó wá ní gbòye o. Ẹran kẹran tá a bá ń bẹ̀ o, ibi tí ó gbà rè o. Ẹni tó bá dára ẹ̀ lójú. Odò ni. Ó wá dúró síbí. Àwọn ní ẹjẹ ń dúró ń bẹ̀. Ọlọ́dà ní òbúrú. Ẹbí wọn ṣe ké àwọn alájà ń pariwo, ẹran kan ń bọ̀ wájú o, ẹran kan ń bá ara àwọn ajá ń yá o, ìmọ̀rú ẹran tí ì ṣe nǹkan kan o. Ẹbí náà bá gbúrò. Mo ti dúró síbi orígun yẹn, mo ná wọlé báyìí. Mo rọ́yà tí ń bọ̀. Ọ̀yà rè. Ẹni mo ṣe fẹ́ ta ìbọn sọ́yà. Mo rí pé omi tó ń bọ̀ ní lẹ́yìn rẹ̀, òun tó tóbi ju èyí tí mo fẹ́ tàbọn sí lọ. Jẹ́ ń tàbọn sí tẹ̀yìn yìí. Tẹ́lẹ̀ mo ti fẹ́ rí bọ́ǹdì, omi tó ń bọ̀ lẹ́yìn ẹ̀. Òun tó wá tóbi ju améjèèjì tẹ lọ, amẹ́tẹ̀ẹ̀ta sì dúró tira wọn. Méjì kú sójú iná. Ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ lọ sábẹ́ Akẹ́tọ́lá. Èmi náà gbọ́ tẹ̀lé, mo fàdà kan lórí, mo wọ́ mẹ́tẹ̀ẹ̀ta jáde. Gbogbo àwọn èèyàn bá jáde. Láti ìjọ́ tá a sì tún ti ń sọdẹ, àwọn ò sì tó rí irú eléyìí kí mọ́kàn ọ̀yà mẹ́ta. Ọlọ́run ti ṣe nìyẹn. Kí ló fà? Dájúdájú ọ̀farabalẹ̀. Tó bá ṣe ń tí ọ̀farabalẹ̀ ni. Tó bá ṣe ń tí ọ̀farabalẹ̀ ni. Irú alákọ̀ọ́kọ́ tí tó kọ́kọ́ rí yẹn, ó ti sáré fi wà ń wọra. Ó tún lè má ba gan nígbà tó bá farabalẹ̀. Dájúdájú. Ó ṣe máa mú lọ oko ọdẹ. Ẹlẹ́ẹ̀kejì tí mo tún níbi ọ̀sán náà ni. Ìgalà dá orí mi kọjá. Ó fò yìí. Yes. Akọjú sí igbó báyìí tí wọ́n ń ké ẹran ń bọ̀ wájú kíní kankan tí máa ń ró lọ́tùn sí ń ró lósì. Igbó tí mo wá kọ̀yìn sí. Mo wá ń gbọ́ pẹ́. Mo wá kọjú sí igbó ń padà. Mo kọ̀yìn síbi tí wọ́n ti ń bá igbó bọ̀. Nǹkan kan sáà ń bẹ láàrin, mo sáà náwó. Àwọn yòókù ti ojú ọ̀nà, ojú títì dẹ̀ níbẹ̀. Àwọn yòókù sáà ń wò mí pé ọkùnrin tí sáà náwó nǹkan kan lórí. Àṣé àgbọ̀nrín ni. Àtúnwò sì ti ń wò mí gbogbo bí mo ṣe ń practice tí mò ń náwó. Ṣé yóò fò sígbó tẹ́ǹdẹ̀ ni? Ní tó yà mí lẹ́nu ni pé ó sì gbéra láti ibẹ̀, ó sì yọ fódá sókè, ó sì forí mi kọjá. Mo nà bàbá ìgbó ò ṣe é yìn. Ó bọ́ sí igbó kejì táwọn èèyàn ń dẹ lọ́wọ́. Dájúdájú. Ìbá bàbá mi Bìláwú Àmàwù, wẹ́rẹ́ ò ní lọ. Ẹ̀mú èmúrin tí làgbẹ̀dẹ. Àkànmọ́lẹ̀ ń tèkàn, dandan níta idán. Ó lè lọ bí kò ju ìṣẹ́jú méjì lọ, mo gbúrò náà. Àpòràn ọgbẹ̀ràn dé. Igbó tá a wá kọ̀yìn sí yẹn, àṣé bàbá rẹ̀, aṣọ ìyá akọ rẹ̀ náà mẹ́mẹ́. Ìhanran tá à ń pè ní ìhanran àgbọ̀nrín. Àwa kọjú sí igbó ń padà.
ẹ padà lọ dẹ. a padà dẹgbó tí kìnìún yẹn ti wá wọ́n ti mọ̀ pé igbó ńlá ni òun náà a padà pa akọ rẹ̀ náà ní tí mo tún wá rí tèmi náà tún wá dẹ̀gbẹ́ lọ lọ́sàn-án tí mo yọ́lẹ̀ lọ fún ara mi ẹran kékeré báyìí ni mo yọ́lẹ̀ lọ mo rí ayínnimọ́ wọ́n pẹ́ ẹranko ọ̀hún láyínnimọ́ ó fara jọ olóńgbò. Màlókò. àmọ́ bá tàbọn sí i káà ó sì bọ̀ lẹ́pọ̀ ìpọ́n torí dé sẹ́ńtà bí orí mi báyìí ni ìpọ́n fẹ́ kún gbogbo ara mi báyìí àfipọ̀ ǹjẹ́ ní kí iná mẹ́ran lẹ̀ àfi wùwù igi ńlá kan sì wọlé igi ògùngùn tí ó sì dì lẹ́sẹ̀ odò àfi kó ẹran bá kó bẹ́ẹ̀ ṣé bí wọn náà mọ̀ wò yìí mo bá tán tọ́ba mi kí bọ́ọ̀ bá dáa tí mo bá dáadáa ìbójú náà lẹ́ẹ̀tì mẹ́ran káà mo sáré pé ìrù rẹ̀ lórí ẹranko tí tírú ẹ̀ máa gùn ni ǹjẹ́ ní kí n súnmọ́ bẹ́ẹ̀ lọ́sàn-án ni o kí n lọ mú ẹran nǹkan kan ń ṣọ́ọ̀kì ara mi orí mi ń dìde kí ló ṣẹlẹ̀ láàrin ẹran ilé ẹran mi èyí ń fún ilé mo bá fọ́ ó kẹ̀kẹ́ jì mo gbé àtọ̀dẹ̀ mi ọ̀tọ̀ ọkùnrin nígbà tí fẹ́ náwó èyí mú ẹran ilé mo mú o wọn ló kò yẹn mo mú délé o lẹ́yìn ìjọ tí wọn àkọ́kọ́ dé lóru pé àkọ́kọ́ máa ṣèjáde o bàbá ọdẹ mi kẹ́nà kan bẹ ọ̀tán bàbá ọ̀tán ìyẹn ni àwọn ọmọ nígbà tí apá àjọ máa kóra wá pọ̀ lọ́sàn-án táà náà rí bí ara mi ṣe balẹ̀ jẹ́ mọ́ jáde lálẹ́ ní ìdẹ́ná rí bá a ṣe kọ́kọ́ débi kájọ́ ń lọ lójú ọ̀nà èmi ọmọ pé tí wàá máa harun bí èèyàn tí ó bá harun wọn ní dúró náà o ojú rúbì síbẹ̀ ńlọ o ara tèmi sàmúná pé nǹkan tí ń harun yìí bàbá mi ẹ̀yìn bọ́ sí kéde yìí ìgbúrò bọ́ wọn àsáwọn sáfẹ́ rí tí wọ́n tàbọn sí ni láàrin bí 30 ìṣẹ́jú wọ́n àṣà bẹ́ẹ̀ mọ̀ ní ẹtú wà gbò dẹ́ẹ̀kan mo gbúrò náà wọ́n bá ké wọ́n bá gbẹ̀tù jáde nígbà táwa jọ ń lọ tá a bá ti débì kan wọ́n sọ fún mi pé ibi láti pín yá o tó o bá ti débì kan ọkọ̀ ọparun kan tó o bá ti dábí ọparun kó dúró dè mí o kí n tó gbé mi débi ọparun wọ́n ti ṣáájú mi débẹ̀ wọ́n ti dúró wọ́n ṣáájú dúró dè mí nígbà tí n tẹ́ mọ̀ pé mi ìdẹ́ná rí bá mi bá mọ̀ yára yẹn mọ́ fi ìyára kún nǹkan kan dáná tá a bá ti kú òǹbí yìí ó rí di òru kan tó bá ti dé di òru kò dúró ibẹ̀ látún ti pàdé nígbà tó pẹ́ wọ́n tún ti dúró dé mi tó bá ti yé dẹ lẹ́ẹ̀kẹta ẹni orí yọ ó di lónìí ìpàdé dílé nu o nígbà tí ó dẹ lẹ́ẹ̀kẹta fi yẹn júwe fún mi wọ́n ti ṣáájú mi débẹ̀ wọ́n ètò ti sọ nǹkan fún mi pé tí n bá ti gbúrò ìbọn àwọn o kí n súnmọ́ àwọn níbi tí àwọn bá wà o mo gbúrò bọ́n wọn èmi náà ró kété mo fẹ́ pò kété torí èmi ìfẹ́ sáré fi òkété ṣẹwọ́ mo ró kété ní pé ọjọ́ sì ti ń lọ mo tàbọ̀ sókété ń àná ìgbúrò bọ́n mi wọ́n ṣe bí wọ́n àbá àwọn ni ń lọ bá wọn mọ́ ń bá mọ bí wọ́n yà sí mọ́ ń mọ̀nà mọ́ lọ́jọ́ tí wọ́n kọ́kọ́ mú mi dẹ́nà pa mo ń tọ́ ibì kan lọ mo bá já títì ìmọ̀ títì mo wájú ìmọ̀ bí ọjà mo wẹ̀yìn ìmọ̀ bí ọjà mo sáà kò mo já títì iná kámbàdì sí nígbà náà afẹ́rẹ́ òjò bá tún dé ẹ̀rù tí wọ́n ń bà mí ni pé afẹ́rẹ́ òjò tó dé yọ pa iná yìí mo wá wòye gbé pé ọ̀nà apá àlàáfíà báyìí láti wá tí n bá tún ti ń lọ sápọ̀ ọ̀tún báyìí mo tún ti ń lọ jìnnà nù mo kàn ń tọ́ títí ń lọ mo ń tọ́ títí ń lọ mo ń tọ́ títí ń lọ mo kàn já nù ìlú kan ṣọ́ọ̀ṣì rè ìlú bí báyìí rè ọ̀dà inú ìlú yẹn òjò nǹkan mọ́ èmi àtàwọn ewúrẹ́ lájọ àwọn onílé tá a jọ dúró àwọn ọmọ pé èèyàn ń bẹ ní iwájú ìta òjò tí ó rọ̀ wọ́n sílẹ̀kùn ẹ̀kúlé wọ́n ń da akíní wọ́n ń gbé kan tó gbàgbé mi wọn mọ̀ pálejò kan ń bẹ ní iwájú ìta wọ́n bá sílẹ̀kùn ni wọ́n kàn mí níbi tí mo jókòó sí inú àtàwọn ewúrẹ́ àṣàjọ dúró ń bòjò dá abọ́dẹ mi tó mú mi lọ ó ti délé ìgalà tọ́pá ó ti gbé délé kò lè sùn ọmọ táwọn ọmọ lọ́ọ̀bì kan rí ìwọ lọ sáwọn ò ti dáràn báyìí nígbà òde kan mo bá pè hàn ní bá ní lágbájá mo ní wọn lọ́lọ́ sí wọn lọ sí bí mo sọ fún ọ nítorí báyìí délé kẹta tí ìgbà tó ti bọ́ ń bẹ̀ mọ́ èèyàn bá ti ń kọ́ṣẹ́ là ń kọ́ yàrá èèyàn mọ́ fi yàrá kún nǹkan ni mo sì sọ fún ọ pé tí tó bá ti gbúrò bọ́ mi o kó o súnmọ́ mi nǹkan mo ní mo gbúrò bọ́ yín òkété kan ní òkété láwọn yín òkété àwọn wá dà bá ti sílẹ̀kùn palọ̀ wọn lókété ọ̀nà nígbà tí ń kẹran lẹ̀ ọ́ dàgbọ̀nrín ńlá ìṣe bá tó ti mú ọlọ́ngbà mi èèyàn máa ń yára ni yó títí tó fi di pé èmi náà dá lọ àwọn èèyàn mi wọ́n mọ̀ pé àwọn pàgàlà àwọn pẹ̀tù nígbè òru gbogbo ẹran tẹ̀sí ń dákọ̀ ìjọ́ tèmi náà bá sì rí ní sì pa o ìjọ ọmọ kọ́kọ́ rẹ̀ tù pa ẹ̀yìn rojú ẹ̀tù rí dájúdájú ẹ̀tù ní kíní yìí ó ṣe o mo bá gbọ́ gbúragbúragbúragbúra mo ní mo ṣe ẹran nù
mo ní mo ṣẹran nù báṣkì bọ́n ní Ọlọ́run tí mo sì máa sọ pé àṣà méjì ni ẹ sàn tí ẹ̀ ń tiẹ̀ lọ wo ibi tí mo yìnbọn sí náà nígbà tí ń débẹ̀ ẹ̀ ti bá kọ ìtúnlẹ̀ àṣà abo ẹ̀ ní ọ̀sàlà ilé náà tó Ọlọ́run ṣe òun kankan níjọ́ tí ń kọ̀kọ́ pàgàlà pa á ìjọ ọmọ kan rí i pé èèyàn rójú ẹran náà mọ̀ kọ́ kí ṣe kọ́sà lọ́mọ ńlọ kò gbómi mo ti dẹ̀gbẹ́ tó ti sú mi ọba jẹun fòkè odò lọ́dọ̀ wá ń bì náà ọba dédé ọ̀pẹ òun mo sáré pé nǹkan kan ti já o kò jẹ nǹkan àlà ni ó já ewé jẹ bẹ́ẹ̀ àṣẹ náà mi lórí tó fi sá sí sínú igbó nígbà tí mo bá rúgbẹ iná mi bá bolẹ̀ nítorí jẹ kókó lẹ́nu. Ìbọn méjì ni mo sì máa gbé lọ pé ìbọn sakasaka ni ẹnu táìmù tí a kọ́ àwa ní iṣẹ́ ọdẹ bí kan ọba tiẹ̀ ṣe ìkan ó ṣe àti páwa tí a bá tún máa wá ọ̀yà tí ọba ti gbé ọlọ́ta lọ́wọ́ débi pé tọ́ta kan bá ṣe ẹ̀fì kan sí tó bá ti jẹ́ sakabula méjì lèyìn ó gbé lọ́wọ́ nígbà tí n parí ẹ̀rì kíkiri ọmọ mo sáré pé ẹran ti wó kíkiri ọmọ tó dìde ìbọn kejì tí mo gbé lọ mo fi ilẹ̀ bẹ̀ tó fi di ọjọ́ kejì tọ̀ títí táwa náà fi ń bá lọ wẹ́rẹ́ tó fi di pé àwọn náà ń bá ṣe ẹ lọ. Ọjọ́ wo ni ẹ dàdẹ náà fúnra ara yín ẹ sọnù kí ló sì fà gbọ́ mélòó lẹ sí lónú gbó ẹ tó jáde. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹnu táìmù tí àwa kọ́ iṣẹ́ ọdẹ kò sí igbó kan rẹ̀rẹ̀rẹ̀ mọ́ ẹnu bí igbó àdúgbò igbó kẹ́ní náà ni ìjọ tí mo sọnù nínú igbó kì í ṣe inú igbó mo ti sọnù gbangba ni o ní tí mo fi pè ń gbangba ni pé inú àgbàdo ni àgbàdo oko ìwà pọ̀ ebi pé tí n bá tọ bí níjà sí tí n bá tọ bí mo tó ń tọ̀ lọ lẹ́ẹ̀kan ibẹ̀ náà mo tó já yìí mo ti lo bí wákàtí kan tí mò ń pò yìí nínú àgbàdo kí la ṣe tí kẹ́ni nǹkan wàá sọ fún mi pé n farabalẹ̀ mo sá farabalẹ̀ ṣe rí ìdíje àkókò kan tí mo jókòó sí báyìí mo wá wo igi àkókò ní ihò mo sì ṣiṣẹ́ ìdírí igi gígé mo wá ṣèrántí pé ìgbà tí mò ń ṣiṣẹ́ igi mo wá ṣiṣẹ́ igi ládùúgbò yìí ihò tí igi àkókò yìí ní ó jẹ́ ká gé ní àsìkò ìgbà náà dájúdájú àdúgbò bíi tí mo wà rí mo kọ́kọ́ jókòó mo sinmi mo wá ṣẹ̀ṣẹ̀ pé dájúdájú abúlé bíi báyìí ni dájúdájú abúlé bíi báyìí ni lọ́jọ́ ìjọ yẹn ni mo gbà pé ìjọ yẹn náà lẹ mọ̀ náà àjọ náà mọ̀ náà lórí yẹn náà lẹ mọ̀ náà ẹnu táìmù táwa kọ́ sí ọdẹ kò sí igbó kan rẹ̀rẹ̀rẹ̀ mọ́ débi pé èèyàn ń sọnù òun lọ́jọ́ kẹta tó dé tàbí pé kẹ́ni. ẹlẹ́sìṣẹ́ gírí bẹ́ẹ̀ ẹ̀kọ́ iṣẹ́ rẹ́gírẹ́gì. kì í ṣe pé mi mo máa ń rẹ̀ mọ̀ ń bá àyàn rẹ́gí gbà náà tí mo máa bá wọn mú rẹ́gírẹ́gì lóko. ṣé ẹ sì ní rírí kankan níbẹ̀. ìrírí tí mo lè rí pé mo rí níbi iṣẹ́ igi wọn àgé igi kan kódà ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ bóyá bí ọ̀sẹ̀ tó lọ rẹ́gírẹ́gì ti gé igi tán ó ti gé igi tán tí ìdá ti yọ padà dé pé ó fẹ́ mú idà ẹ̀rọ mọ́lẹ̀ igi òṣùbù igi náà rò ó dúró sójú kan. àwọn bìlífù pa àǹjẹ̀nu ni o àǹjẹ̀nu wà o ṣùgbọ́n àbìlífù pa àǹjẹ̀nu ni ẹni tó fà ní pé igi yẹn tọ́ igi ń tọ́ tó jókòó tó igi tó bá bẹ́ǹdì gan a máa yí sì fún àwọn ọpẹ́rẹ́tọ̀ tí ń gégi igi tó bá bẹ́ǹdì torí a máa tètè ṣe é darí kọ̀tà àwọn míì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu pé báyá lè jẹ̀nu ní òjò tàbí kíní kan gbogbo àwọn kan fẹ́ máa sálọ ẹ má sálọ kálukú wá dúró nígbà tó wù ibi tí ó wò sí a ní sùúrù fún nígbà fẹ́rẹ́ tó bóyá fẹ́rẹ́ lọ́kàn tó rẹ̀ ní bóyá àsìkò tí ó lulẹ̀ bóyá ló tó ni o tá a gégi já sí igi òwò tó dúró bí àrùn bí ìṣẹ́jú márùn tó sá dúró. sí ọ̀dẹ̀ bá nǹkan kan jẹ́. kò bá nǹkan kan jẹ́. owó olùkókó oníkókó. nígbà tí ó dúró sójú kan kí làwọn ọ̀gá yín ṣe sí i ẹ mú yín lọ. kálukú wa ń wòye Ọlọ́run náà ni ọpẹ́rẹ́tọ̀ gan tó dúró èmi náà mo mú ọpẹ́rẹ́tọ̀ lọ èmi náà ń wo bò ń wojú ẹ̀ ó náà ń wò mí kí ni ń ṣẹlẹ̀ láàrin nǹkan kò sí nǹkan kan tó ṣẹlẹ̀.
Ọlágbára o. Igi mi wo lẹ tún gé tó dàbẹ́? Ìta tún gé tó tún dàbẹ́. Igi yẹn igi àdúgbò ni. Kí ló kọ ẹ̀? Igi òro ni. Àwọn ará Ọ̀yọ́ wọ́n máa ń pè ní àbújẹ. Ẹni tó ní igi ó yọ̀ǹda fún wa pé ká lọ gé. But àwọn aládùúgbò wọn tí wọ́n jọ ń gbádùn èso igi àwọn ò fara mọ́. Ẹni tó ní igi gangan tó gbin igi sì ti yọ̀ǹda. Ifun ó ní ká má gbanú abúlé, ká má gbanú ìlú yẹn, ká lọ gba kọ̀rọ̀. Wọ́n kàn máa gbọ́. Wọ́n kàn máa gbúrò ẹ̀rọ. Agbẹ́rọlé ẹni ó sì ní igọ̀. Ó ní igọ̀ tó yẹ pé tẹ́ bá dúró síbi igọ̀ rẹ̀ báyìí ẹ̀ lè rí yàn lẹ́gbẹ̀ẹ́ kejì. Àwọn agọ̀ yẹn la kọ́kọ́ bẹ́ kúrò lára rẹ̀. Tá bá ti bẹ́ igọ̀, àwa méjì láti igọ̀ yẹn ṣubú, ó wá kù tààrin. Agbẹ́rọlé láàrin. Ẹ̀rọ dàrin méjì tí ó ti ń ró kẹ́. Ní wọ́n bá sáré dé, kò gbọ́dọ̀ kanlẹ̀, kò gbọ́dọ̀ sígbá, kò gbọ́dọ̀ sáwó. Ọ̀pẹ̀tọ̀ pé ẹ má sùn mọ́ bí ó ti fẹ́ wọ́n ní kó wó. Àwọn sáré dé. Àwọn ará inú ìlú yẹn wọ́n sáré dé pé igi yóò gbọ́dọ̀ wó. Ọ̀pẹ̀tọ̀ ní igi ti fẹ́ wó. Ọ̀pẹ̀tọ̀ ní igi ti fẹ́ wó ní kó wó bí ó bá wó. Bàbá mi ń bẹ̀, wọ́n sì mọ̀ mí dáadáa. Lágbájá, ta ló ta igi fún ọ? Ẹni báyìí ni wọ́n ta igi fún wa. Wọ́n ní ká kọ́kọ́ dá iṣẹ́ wọn ní. Ọmọ ti delicate bó ṣe wà yìí. Ẹ̀rọ ti mú igi, wọ́n ní ẹja fílẹ̀. Wọ́n sì wà lọ́wọ́. A tẹ̀léra wa lọ. A sá lọ yanjú ẹ̀. Gbà lọ yanjú ẹ̀, tá a ṣètò ẹ̀, tá a lọ sọ̀tọ̀. Ó kú ti delicate, kò sí nǹkan kan tá à ń fẹ́ ṣe mọ́. Ẹ ti fẹ́ gégi já. Ẹ lọ dúró padà. Nígbà tí wọ́n gégi wó, gbáà! Àwọn tó bí mẹ́ẹ̀lì mẹ́ta, mẹ́ẹ̀lì mẹ́rin, bí ijọ́ kejì, ijọ́ kẹta, wọ́n wá bá mi pé igi wo lẹ gé tó lágbára tó bá tó milẹ̀ dé ọ̀dọ̀ àwọn. Igi bí báyìí, igi bí wọ́n lé àfò náà ni. Nígbà tá a débẹ̀, ìgbà tá a gégi tán kò ní hò. Ìgbà tá a wá débẹ̀, operator ní irú igi báyìí o. Ń gbé pé làmọ́lẹ̀ ni. Irú igi báyìí o, ìyẹn kò ṣeé là ńjọ́ náà o. A kàn gé wó ní iṣẹ́ rẹ̀ tá a ṣe lónìí o. Ó sì tó bẹ́ẹ̀ náà. Nígbà tá a débẹ̀, igi tí ò ní hò, a rí pé number 1 rẹ̀, number 1, number 2, number 3, number 4, ìsọ̀ 5 lóní. Tí ò ní hò, wọ́n gé tán báyìí, a bá hò mẹ́. Gbogbo ẹ̀ kọ́. Number 1 rẹ̀. Tí igi ọba ní hò, ìbẹ̀rẹ̀ rẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé igi ní hò. A bá hò mẹ́. Operator débẹ̀ ńjọ́ kejì. Number 5 tó fi janlẹ̀ torí igi yẹn ó gé cross odò. Number 5 orí rẹ̀ sẹ́yìn kò orí ní ó fi janlẹ̀ báwọn. Number 5 ẹ̀ ọ̀fọ́. Ó kù number 2, 3, 4. Ó kù sọ mẹ́ta. Nígbà number 1 náà ti ní. Wọ́n tó wá gé number 1 kú, ihò yẹn pin. Àtúnú ihò yẹn, àbá nǹkan kan. Ibẹ̀ là ń kó irinṣẹ́ sí. Ó di ijọ́ kẹta, a kó àwọn engine méjì la kó wá bẹ́ẹ̀. Wọ́n dàbò. Ìsọ̀ number 2 tí wọ́n ń là lọ́wọ́ báyìí, engine ẹ̀rọ tó nọ́ọ̀kì. Ibẹ̀ náà ti pieces ẹ̀rọ wọn tó tán ṣe, wọ́n ṣe padà. A sáà lagi yẹn. A fẹ́ kó igi lọ́jọ́ kẹta, a gbé ọkọ̀ dáínà wá bẹ́ẹ̀. Àwọn oyin labáǹdè igi lára igi pákó tá a ti kó kúrò níbi tá a ti là. Àwọn oyin ti bo ibi tá a ti kó pákó, a sì boyin nínú igi. Ẹ sì máa ronú mọ́tò. Kákan gbọ́kọ̀ débẹ̀, kákan máa kó sínú mọ́tò. Àwọn oyin labáǹbẹ̀. Ọkọ̀ padà lọ lé àrígi kóńjọ́ náà. Ṣùgbọ́n pẹ́tọ̀ tí mo máa mú kiri Ọ̀yọ́ ni. Ìwọ̀n a máa ń tó ṣe sí kọ̀sà sí rí ẹ̀ fún mi. Ó ní kí n má wọ̀ rí. Ó ní kí n já lọ lónìí. Tọ́ba ìlọ́la ká padà. Nígbà débẹ̀ ńjọ́ kejì. Bóyá àwọn yín bẹ̀ mọ́. So ajá wọn àdìrí tí mo tún rí. Ọwọ́ rírí tẹ́ rí máa nídìí ààrẹ gínú. Bẹ́ẹ̀. Nídìí à ń gé gíun. Dọ́wọ́ lẹ lè gbàgbé láéláé. Ìjọ́ tí n lè gbàgbé. Tọrọ operator mi náà tó wà tí mo máa bá customer mi yẹn mu. Customer mi náà operator lóríṣiríṣi. Ó wá send ọmọ kan sí mi. Ọ̀tọ̀ lẹ́ńtà tó jọ lóko ń jọ yẹn. A gbé epo 15 litre. A gbé kalẹ̀ báyìí. Àgbálùmọ̀ ńlá kan la fẹ́ fèsì ìjọ náà tá a fẹ́ gbé. Ìjọ́ tí n lè gbàgbé, tí mo fi lè gbàgbé ìjọ náà rẹ o. Ọgbẹ́rọ̀ lógi báyìí. Nǹkan kan sọ fún mi pé ibi tá a bá sì gbé epo sí àti irinṣẹ́ tá a gbé lọ, ibẹ̀ là máa sábà dúró sí. Tá a ti wọ̀nà ibi tí igi ó wò lọ.
ó gbẹ̀rọ̀ léegi báyìí ibi tá a gbépo sí àti ibi tí mo dúró sí ibẹ̀ ní igi wúwá ó sì fọ́ epo yẹn Ọlọ́run ló jẹ́ kí n bẹ́ dànù mo bẹ́ dànù ó fọ́ epo yẹn epo tẹ́ rọ̀ sí tá a rọ̀ sínú ẹ̀rọ tí bá ti ń tán padà ẹnu epo tó wá ṣẹ́kù ẹnu epo tó ṣẹ́kù nínú engine ẹnu epo tó ṣẹ́kù nínú engine yẹn nígbà tó gégi wó tán la wá fi písìsì ìsọ̀ igi yẹn sílẹ̀ kò sí làǹjọ́ náà a kà písìsì ìsọ̀ igi yẹn sílẹ̀ ni ìjọ́ kejìlá tó ṣẹ̀ṣẹ̀ wá ra epo mi wá tòun tí n fi lè gbàgbé jọ́ náà ni pé Ọlọ́run yọ mí pọ̀ jọ́ náà torí ibi tí mo dúró sí ni igi yẹn wó wá àṣẹ expect pé yóò wò wá bẹ́ẹ̀. nínú iṣẹ́ ọdẹ àti iṣẹ́ igi èwo ló rọrùn bẹ́ẹ̀. kò sí èyí tí ò rọrùn ńbẹ̀ kò sí èyí tí ò rọrùn ńbẹ̀. ọgbọ́n kan le jù kan lọ. bẹ́ẹ̀ ni iṣẹ́ igi téèyàn bá ti ló lọ òun téèyàn bá ti ló lọ tó rówó ṣe ó rọrùn. iṣẹ́ ọdẹ náà sì rèé iṣẹ́ ọdẹ ti rọrùn pọ̀ jù iṣẹ́ ọdẹ rọrùn pọ̀ torí ìwọ̀n fún yín bọ́ bá ṣe lágbára mọ́ yóò ṣe tọ́gbó mọ́. láyé àtijọ́ àwọn bàbá wa ń gbádùn láyé àtijọ́ máa sọ fáwọn ìyá wa pé ẹ lọ tálẹ̀ o ẹ lọ tálẹ̀ mò ń gbéra bọ̀ láyé àtijọ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìn kò sí gbó mọ́ kò sí gbó mọ́ kò sí gbó mọ́ ní ìsìn gbó ti tán ẹni tí ó rẹ̀ran pa ní ìsìn yóò jáde lọ tí ó lọ jìnnà ẹ lè lọ lẹ́ẹ̀mẹ́ta kẹ́ ẹ rí lẹ́ẹ̀kan. níbi iṣẹ́ ọdẹ ṣe é pàdé wọn rí. mi ò pàdé wọn rí mi ò pàdé wọn rí. ẹ gbúrò ẹ rí rárá. nídìí iṣẹ́ igi gígé ṣe é pàdé àwọn ọ̀rọ̀ yẹn rí. ẹnu àwọn mèrìírí tí mo rí náà mo ti sọ síwájú lẹ́ẹ̀kan yẹn pẹ̀lú iṣẹ́ igi. jẹ́ fẹ́ lọ bí igi kan tí wọ́n ní wọ́n pè ọ́ síbi igi kan má lọ lọ́la. ọ̀wá ayé rí ọ̀wá ayé rí. nídìí iṣẹ́ ọdẹ níjọ́ wo nínú yẹn dùn jù. ìjọ́ tínú mi dùn jù nídìí iṣẹ́ ọdẹ àwọn bàbá mi kan wà létí ìlú tí mò ń gbé mo kà sí rí lọ́dọ̀ wọn lálẹ́ mi lérò pé mo fẹ́ dẹná jáde níjọ́ yẹn mo kà sí rí lọ́dọ̀ wọn mo wá fẹ́ dé inú bí ìlú tèmi ń gbé báyìí mo kàn rojú nǹkan ológèdè àbí kàlàmọ́ ní kẹ́ni ọmọ sí mo sì fàbọn lọ́wọ́ but kò sí àpèsáyé kámbàdì mọ́ ó ti dáyé oní torchlight ìfìgbà tí n lérò pé ń dẹná mi fi bátìrì tó mọ́lẹ̀ sínú ẹ kí n bọ́nu ilé mo bá pààrọ̀ bátìrì mo sì gbé gírí nù mo bá wà títí bóyá ó ti lọ́nu mi rí ọ̀dà má jẹ́ kí n tọ́ má jẹ́ n jáde lásán jẹ́ n tọ́ ẹnu sọ̀ráǹdì ẹ mo ṣe wọgbó báyìí bí ẹkùn lé ọ̀dọ̀ wa náà lọ jẹ́ mo kàn rí nǹkan pupa pẹ̀lú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan pé ó dáa kéèyàn máa farabalẹ̀ mo kàn rí nǹkan pupa ìgárá ní kíní yìí ìbọn ọlọ́ta tí mo sì gbé lọ́wọ́ kò gùn pọ̀ wọn kàn sáré dá bí ẹsẹ̀ méjì kọjá àṣé wọ́n ń gùn lábẹ́ ẹ̀mọ́ ní ìgalà tó bá ṣe pé méjì mo gbé lọ́jọ́ náà tàbí mo bá fọkàn sí pé méjì ni méjèèjì ni bá pa mo ṣe rí pé kíní arẹran rè mo kàn rí pé nǹkan kan dìde wòyàn àmúyàn ìwọ níbi kò sí bí kankan tó lọ kò sí bí kankan tó lọ àṣé akọni mọtàbọn sí tó ti ré bọ́lẹ̀ àṣàbò ni ló dìde mo bá sáré ìmọ̀ pé tí mọtàbọn sí gan pé ó ti wó mo bá sáré fi ọ̀tá sí parapara mo sáré mo lọ jójú odò ìrìn rí pa kankan ẹran tí mọtàbọn sí ìmọ̀ mi sì rò wà lẹ́ran yọ̀ lọ òjò tó ń fọ́n wíní mo wá títí tí ìrìn rí pa rẹ̀ àbáyé à ń ṣe mí kí ni ń ṣẹlẹ̀ ọ̀dà mo tún wá padà wá síbi tí mo ti yìnbọn mo bá kẹran lẹ̀ ìhanran tí n lérò pé mo fẹ́ jáde mo fẹ́ lọ bí kankan àṣé abo rẹ̀ ló dìde akọ́rí bọ́lẹ̀ lẹ́yìn abo rẹ̀ ló wá dìde tí mo ti fọkàn sí pé bóyá nígbà tí torí ẹranko burúkú ní ìgalà sábà sómi ìgbà yìí yóò tó dúró yóò stáǹdì so inú mi dùn jọyìn mo wá padà sọ́dọ̀ bàbá tí mo ti kúrò gbogbo ohun tí mò ń sọ yóò tí ì ju bóyá bíi wákàtí kan lọ sí tí mo kúrò lọ́dọ̀ táà náà lè ti sùn lálẹ́ mo wá padà sọ́dọ̀ bàbá ẹran ti délẹ̀ tó bá di láàárọ̀ ọ̀la ẹ tètè máa bọ̀ lọ́dọ̀ mi inú mi dùn jọyìn. nídìí
iṣẹ́ igi gígé ìjó nínú yín dùn jù bẹ́ẹ̀. Ìjọ tí inú mi dùn jù nídìí iṣẹ́ igi gígé, ọ̀gá mi tí mò ń bá ra igi, ó gbà mí gbọ́ ọ̀pọ̀ tí n bá sọ pé bá ń fi 20,000 ránṣẹ́ mo ti rí igi báyìí o, yóò kàn sẹ́ǹdì owó. Ẹ pe ẹlẹ́rọ fúnra yín, ẹ pe gáàdì fúnra yín, ẹ pe ọlọ́kọ̀, nọ́mbà ọlọ́kọ̀ ń bẹ lọ́wọ́ mi, nọ́mbà gbé pé a ṣẹ̀ṣẹ̀ jọ daṣẹ́ pọ̀, yóò sẹ́ǹdì owó. Ìfún ìgbà tá a bá fẹ́ kó gi ní ó tó tẹ̀lé ọlọ́kọ̀ wá, sẹ́ẹ̀ tí ọlọ́kọ̀ ní ó tó tẹ̀lé ọlọ́kọ̀ wá nígbà tó bá rí igi tó bá kan igi ńlẹ̀ ní ó tó yanu pé igi rè tí nǹkan sì dáńgbà náà tí ó sì pé báyà pé kíní ní nígbà tọdún wa parí ó sohun ìyanu fún mi tí ò ṣe é ròyìn pé bíi kẹ́ni. Ohun ìyanu tó ṣe fún mi ni pé ní àsìkò yẹn. Àbọ̀ fẹ́yàwó fún yín ni. Kò fẹ́yàwó fún mi ní ilé tàn yín, obìnrin ni. Obìnrin lọ̀gá mi tí mo tó ń sọ yìí. Obìnrin ni. Mo wá bímọ lásìkò parí ọdún yẹn. Gbogbo ohun tó ṣe fún mi nígbà náà, fámìlì mi ò ṣe. Ó dúró tán. Ọ̀rẹ́ ràn kó máa fún yín. Bẹ́ẹ̀ni, nípa pé mo lóòótọ́. Ó tó wá pelére fún yín. Bẹ́ẹ̀ni, gbogbo ohun tó yẹ kó sì téèyàn ṣe pé fámìlì mi ni kíní nǹkan tó mú mi ní mú fámìlì, àti fámìlì. Tó fi di bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀nbẹ láyé, àìsàn bàjẹ́ láàrin ara wa, ṣùgbọ́n òun náà ti wá bísínẹ́sì míì ṣe. Ọkọ lé díẹ̀. Àdúpẹ́. Àwọn tí a máa sọ pé ọdẹ yìí là ń kọ́. Wọ́n ní iṣẹ́ ọdún wọn lọ́dẹ yìí là. Wọ́n ní iṣẹ́ rẹ́gírẹ́gí. Pé àwọn náà máa ń rìn bí wèrè ní. Ṣé ẹ rí ju gbogbo ẹ lọ, ká sá mú òótọ́ mọ́ gbogbo iṣẹ́ tá a bá ń ṣe. Téèyàn bá ti mú òótọ́ mọ́ gbogbo iṣẹ́ tí bá ń ṣe. Ṣé lóòótọ́ ni pé ẹ̀yin ọdẹ yìí là? Ọdẹ ńlá o. Ẹ̀yin náà máa lówó lọ́wọ́. Àmọ́ dáadáa, ọdẹ ńlá o. A tún fi iṣẹ́ ọdẹ, a tún fi ń dá bísínẹ́sì míì lẹ̀. Bẹ́ẹ̀ni. A tún fi ń dá bísínẹ́sì míì lẹ̀. Nígbà tá a bá fẹ́ lo oko ọdẹ, tá a sì ní oníjọ́ọ̀bù lóko tí ó bá wa ṣiṣẹ́, tí oníjọ́ọ̀bù sì ń bọ̀ láàárọ̀ ọ̀la, tá a sì ní náírà kan lápò, tá a sọ fún oníjọ́ọ̀bù pé máa bọ̀ ní san 20,000 ní owó yín lọ́la, ẹ máa bá ń bọ̀ wá ṣiṣẹ́ oko, tí ó sì ṣòwò kankan lọ́wọ́, ẹ sì jáde lálẹ́, ó sì di mọ́júmọ́, tá a sì rí nsíbò. Ṣé gbígbàdúrà kan jù bá ń lọ? Ebi wọ́n ní ìkọ́lé, wọ́n ní lébàlẹ̀ máa kọ́. Ó dà gan lè sọ pé láyé àtijọ́, àwọn bàbá wa gan láyé àtijọ́ ìrọ̀rùn ni. Wọ́n ní gbogbo ọjọ́ tẹ bá ti lọ ọ̀gbẹ́ báyìí, lẹ́ẹ̀kọ́lé lébà, inú gbólẹ̀ sì máa kọ́ sí. Kéèyàn sá mú òótọ́ mọ́ gbogbo iṣẹ́ tí bá ń ṣe. Kéèyàn mú òótọ́ mọ́ gbogbo iṣẹ́ tí bá ń ṣe. A máa ṣe nǹkan o. Àwọn onígi tí wà ní ẹ máa ń rìn bí wèrè nǹkan. Ẹni tó bá mọ́rọ́ mọ́ tiẹ̀ ni o. Bẹ́ẹ̀nu táìmù tèmi fi ṣe àti èmi àtọ̀gá mi kò sí níbikíbi. Ẹ̀lẹ́rẹ́ nìkan kó pé wá gbó. Ẹni tó bá mọ́rọ́ mọ́ tiẹ̀ kí n ṣe báyìí. Tí wọ́n fi igi 3 hàn, tọ́lọ̀ gé 5, àwọn èsè. Wọ́n fi 5 hàn, ó gé 10. Wọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ògbólógbò ọdẹ. Wọ́n lágbàṣègùn ní dà. Wọn ò tó wá dúró sí ojú kan. Wọ́n tún ní ẹni tí ó bá iṣẹ́ rẹ́gírẹ́gí, ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ babaláwo. Tún méjèèjì yẹn lọ́rùn sí. N tí máa fà náà ni pé Ọlọ́run náà ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀. Àwọn bàbá wa dá pọ̀ láyé àtijọ́. Wọ́n dáadáa, àwọn bàbá wa náà dá ní ìsìn náà o. Ṣùgbọ́n tí máa fà náà ni pé èèyàn àti ẹ̀ máa lọ torí èèyàn ò lè rìn, torí ọmọ mẹ́. Èèyàn á máa lọ kí nǹkan kan ṣe èèyàn ní mọ́jà bàbá wọn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. Èyí ṣe pé bọ́yá àbí pé nítorí pé ó ń ṣiṣẹ́ ọdẹ kíní yóò wúlò àìmọ̀ nǹkan máa ṣe sí. Torí láyé òde òní ìta wà àwọn èèyàn ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀fẹ́ gbà pé nǹkan ń ṣe sí mọ́. Ìgbọ̀n láyé àtijọ́ ìgbàgbọ́ wà pé kíní ó ṣe sí ni. Ẹ jẹ́ ń bá alágbájá wá kan ní kó fi rí wòsàn lórí ẹ̀. Tó jẹ́ dàbí àfikún wọn máa pe ọ̀pọ̀lọpọ̀ ọdẹ ní oníṣègùn nù. Olóògùn. Àwọn rẹ́gírẹ́gí ń kọ́. Tẹ́ pé wọ́n ní babaláwo lọ́pọ̀lọpọ̀ àwọn ọpẹ́rẹ́tọ̀ yẹn. N tí máa fà náà ni pé nígbà bá débi igi míì, tó fẹ́ di tìkọ̀, tó fẹ́ di gbá, tó fẹ́ dàwó, èmi ò bá wọn sọ ọpẹ́rẹ́tọ̀ o, ọ̀kàn mọ́ ẹgbẹ́ ṣàlàyé lẹ́ẹ̀kan. Gbọ́pọ̀lọpọ̀ wọn náà.
ẹ̀yin máa ra igi ni. Mo máa ń bá wọn rà ní ọya ẹlẹ́rọ ọya ká lọ. Igi àbójẹ tí mo ṣàlàyé ẹ̀ fún lẹ́ẹ̀kan yẹn, ìgbà tí mo gbé operator débẹ̀, operator kọ́kọ́ dúró. Ó ní ó yẹ kẹ́ ẹ sọ fún mi pé irú igi báyìí là ń bọ̀ wá gé. Ó lẹ̀ bá ti sọ fún mi pé irú igi báyìí là ń bọ̀ wá gé. Mo ti ń sọ fún ọ náà nù. O ti ń gbọ́ náà nù. O ti ń gbọ́ náà nù. Ló sì mọ ọgbọ́n tó ta tí gbogbo rẹ̀ fi fẹnu mọ́ra wọn. Ó dàbí nǹkan. Orúkọ yín ti jẹ́? Orúkọ mi ni Olóyè Musbaudeen Taofeek. Tí mo jẹ́ akọ̀wé ọdẹ Àgbèrire Ìwó West, Òkè Ọba, Ìwó, Ọ̀ṣun State. Ẹ kọ́ wa ní oògùn àrùn ẹyọ kan tó lè wúlò fáwọn tí ń gbọ́ yín. Oògùn ilẹ̀ tútù. Ilẹ̀ tútù. Ilẹ̀ tútù. Tí máa ń bá wọn méke wọn. Àti máa sábà sáwọn méke wọn. Ọ̀gẹ̀dẹ̀ odò. Ọ̀gẹ̀dẹ̀ odò. Ọ̀gẹ̀dẹ̀ odò iṣu rẹ̀ hùn. Èèyàn lè fọ́ nù, èèyàn lè fọ́ ara rẹ̀ nù, èèyàn gbéwé rẹ̀ dànù kó kú sùn, èèyàn lè fọ́ nù. Èèyàn kàn gbé kélekèle sínú, èèyàn lè rọ́nù water bottle, èèyàn lè rọ́nù kínní, ọmọ mú díẹ̀díẹ̀, kò gbọ́dọ̀ pọ̀ jù náà. Ilẹ̀ tútù yẹn ò lọ. Bẹ́ẹ̀ni. Nọ́mbà yẹn kọ́? Nọ́mbà mi ni 081 62 96 68 51. Lẹ́ẹ̀kan sí. 081 62 96 68 51. Nọ́mbà yẹn nù. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun.